afternoon. This is Ola is bringing the world closer to your doorstep. Today is 16th of January 2021. We are right now at farm at Offa, Kwara State. So we are here to feel our people nípa ohun tó ń ṣẹlẹ̀ ní gbogbo àwọn oko. Àwọn Yorùbá ló ní gbogbo oko tó wà níbí bí o. Ẹ wo gbogbo àwọn farmland wa. Ẹ wo gbogbo àwọn farmland wa. Ẹ wo àwọn cashew. So in Yoruba land, we have many farming systems tó yẹ pé a lè lò, but due to pé àwọn Fúlàní wọ́n dààmú everybody ń bá ìwò àti wá oko. Nínú àwọn tí ó wọ́kọ lónìí, àwa la kì wọ́n láyà pé no problem, ẹ ká tẹ̀lé wọn láti jẹ́ pé kíni kán lè ṣe one or two things lórí oko wọn. Ó ní o cashew farm lẹ́rìí yìí o, this is cashew farm. Ẹ wo bó ṣe lọ káàkiri. Ṣé ti rí báwọn? Please, what's the solution? We've been creating solution. Our Yoruba, we have to stand on our own. Look at it. Our farmland around now. Again, look at it. Again, in ilẹ̀ Yorùbá. We're now around January 2021. Today is 16. Look at it. This is the farmland. Àwọn ọ̀gá mi tí wọ́n ń dáko ní orí ilẹ̀ yẹn, àwọn ni o ní ìlú Offa. So kan la tẹ̀lé wọn wá láti jẹ́ kán wá ṣàlàyé fún wa. Ọ̀gá mi, ẹ káàárọ̀ sà. Orúkọ yín sà. Ẹ dákun, kí ló ṣẹlẹ̀ lọ pé ìgbà tí a ń sọ fún yín pé kẹ́yìn ká lọ sóko ẹ ní kò wù yín kẹ́yìn ká lọ sóko yẹn, kí ló dé tí ẹ fẹ́ fà sóko yẹn sà? Kí wá ní ẹ rò pé ó yẹ solution báyìí? Because ìgbà tí mo wá sí ibi tí mo dẹ̀ fi ogun kan àwọn èèyàn pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ bí wípé ẹ̀gẹ́ oko yín ló tóbi báyìí, cashew ló ti kún bẹ̀ tí ààrẹ ní ká yìí. Kí ni problem gan? Ṣé bọ́lá pípa yẹn tán pààyàn náà àbí kí ni tó ṣẹlẹ̀ kẹ́tẹ́ fi wá sóko? Gangan kún táwọn fi wá sóko nítorí mo ní àwọn workers tó máa bá mi ṣiṣẹ́, gbogbo wọn nítorí sì ń pọ̀ nípa oko ìpínlẹ̀ everyday náà wà náà nísìnyí báyìí. Wọ́n láwọn most àwọn èèyàn kò lóko ni. So aṣọ fún wa fẹ́ ní kí gbogbo wọn kan sinmi díẹ̀ náà fún lé náà. So àwọn burúkú gan fúnra wọn gan ṣẹ́ tí wọ́n pọ̀. Ẹ má wo ko mọ́, ẹ má ṣe wá mọ́. Ẹ má bínú, ṣé ibi bíi ṣé ilẹ̀ bòrò ni àbáwọn bòrò ló ní tàbí ní kẹ́ mọ̀ wá mọ́ sà? Ilẹ̀ Yorùbá ni, ó dàlẹ́ family house wa lọ́fà ni. Ní Ọ̀fà níbí bíi. Because mo sáré rí àwọn ẹ̀gẹ́ oríṣiríṣi ẹ̀yin gbogbo ilé yẹn ti rí o. Ẹ̀gẹ́ ni ọ̀gẹ̀dẹ̀ ni ẹ lọ́nlọ́n o. So please, ó ń surprise wa ẹ̀yin Yorùbá nílé lóko lọ́nà ní ẹ̀yìn odi káàkiri gbogbo àgbáláyé. Ẹ dákun, ẹ bá wá solution sí kíní yìí. Kíní yìí ó ti ń kọjá be careful. Ó ti ń kọjá téèyàn lè mọ faradà. Ẹ dákun, life àwọn èèyàn wa ó wà more important síwájú gbogbo in tó ń ṣẹlẹ̀ yìí lọ. Please, for God's sake. Ẹ wo ọ̀gẹ̀dẹ̀ ni ẹ lẹ́ ń wò lọ́wọ́ kan yẹn o. Ẹ wo this is our cashew yẹn ni o. So ibẹ̀ ni a wà báyìí. So ó jẹ́ kó máa yé wa pé àwọn náà lé òun kúrò ní oko ní last 2 weeks sí àtìgbà náà àwọn òdẹ̀ dé sí inú oko yẹn mọ́. So gbogbo oko ọ̀gá ẹ dákun gbogbo oko yẹn dé sà. Ẹ dákun mo fẹ́ kẹ́ fi bẹ̀rẹ̀ wá sà. So gbogbo àwọn diaspora pátápátá yìí náà ti ń gbọ́ ẹ dákun. According to my own view, mi believe pé kò sí eré mọ́ báyìí o, because season tó ṣẹlẹ̀ lánàá ẹ wò cashew ni o. This is the farmland. Bàbá ṣé mo lè já cashew yìí sà? Because èèyàn máa ń béèrè nǹkan ní ọwọ́ olójú kéèyàn tó gbà ni o. Look at it. Ẹ wo àwọn cashew ṣe pọ́n lọ. Ṣé gbogbo nǹkan tó máa ń repack tó yẹ kán máa export káàkiri gbogbo all over the country ò ní o. Please, this is the cashew. Ẹ ti rí báyìí sà. Gbogbo iléeṣẹ́ ti rí cashew yẹn. Ní fresh cashew. Ṣé ti rí oní àbá yẹn mú dání? This is fresh cashew. Ṣé ti ọ̀dà sà? Gbogbo àwọn nǹkan yìí ni mo believe pé àwọn tó wà ní diaspora wọ́n mọ purpose of it, wọ́n dẹ̀ mọ iye tí wọ́n fi owó rà níbi tí wọ́n wà. Èmi wọ́n lè ní £1, $2 kìíní kan náà fi ń rà. And àwọn náà dẹ̀ ní nílẹ̀ Yorùbá bọ̀dà tó yẹ pé wọ́n jẹ́ ká gbádùn rẹ̀. So àti lo gan ń ba everybody ní ẹ̀rù. Ṣé ti rí gbogbo àwọn cashew yẹn ni o. Ibi gẹ̀rẹ́ ni ẹ o ní ilẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá ni a wà báyìí. So orí oko yẹn làwọn á ń tẹ̀ láti encourage mọ́ ẹ pé ó ti di ojú mímú báyìí o. Is a thing tó yẹ pé kán gbìyànjú àti máa wá sí orí oko
but in that belief ni pé káwọn náà gbàgbé pọ́mọ Yorùbá ni wọ́n kí wọ́n ṣe ti ìbílẹ̀ sí ìlú Ọ̀fà la wà ní right now fún gbogbo àwọn àǹfààní ẹni tó bá pè mí tó bá fẹ́ mọ more details nípa ohun tó ń ṣẹlẹ̀. So please, Olawumi Koiki is bringing the world closer to your doorstep. Ibi igi ọ̀gẹ̀dẹ̀ yẹn òun la wà right now. Fáàmù ẹnìkan la wà yìí ní ilẹ̀ Yorùbá. So Ọlọ́run ó dẹ̀ wà pẹ̀lú wa àní dààmú. Yes sir. So ara àwọn tó ń ṣiṣẹ́ nínú oko yẹn gbogbo everybody náà ni o. So ọ̀dọ̀ bàbá wa náà la wà yìí tó yẹ pé àwọn gan ni Ọlọ́run jogún oko wọn fún. Ọmọ olówó kọ́ bá mi sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn o. Ẹ̀kan sà. Ẹ̀gúsí sà. Yes sir. Bàbá mi àwa ni láti iléeṣẹ́ Mr. Koiki Media tí ó fi ìlú Ọba tó fi ṣe olúluṣẹ́. Àwa wá ní ọmọ tó yẹ pé a máa ń fún wọn ní information tó bá ń ṣẹlẹ̀ tó jẹ́ ìròyìn bí àwọn Fúlàní bó ṣe ń dààmú gbogbo àwọn bàbá wa ní oko. Torí tó yẹ kó dáhùn kọ́kọ́ fi bà mí ni pé ìgbà tí mo rí tí mo ń bọ̀ mo rí ìbọ̀wọ̀ yìí mo á rò pé kí n tètè sọ Yorùbá ọkẹ́ mo rò pé Fúlàní ni mí o torí mo ti rò pé ara ti ń kan gbogbo yín náà báyìí. ara ń kan buhaya ni buhaya yóò da pápá wọ́n tẹ ìnira wọn á pọ̀ jù à ń fowó dáko àbúrò ìjà àárẹ̀ rẹ̀ tó àti máa ń ṣe fún wọn a sì fi kékeré kò sí nínú lọ́wọ́ lẹ́yìn Ọlọ́run bẹ́ẹ̀ bá lẹ fọlọ́pàá mu ẹ nísìnyí gbà tẹ́ ẹ bá lọ ẹdẹ nísìnyí wọ́n ti mọ̀gẹ́rẹ́ ti kárí bí àtàwùsá tó àwa sì ní àlówó ìpè ẹtí wọ́n sì lẹni tó lówó ló léyàn gbogbo ẹni tó bá sì lówó tó bá lọ́lọ́ tó Ọlọ́run gbìjà wa àmọ́ ó kà lè pẹ́ ni kọ́lọ́wọ́ dákúmọ̀ jà sí lásán àlẹ́ tó gbòòrò kákókò lóko wọ́n wá ba ní orí ilẹ̀ bàbá wa ni. Torí náà ló yẹ kẹ́ wúbà torí mẹ́mi lẹ̀ rí yín mo ti pẹ́ ẹ̀ ti láyé ìbọn ọwọ́ yìí wọ́n ti ń tún nǹkan mí ṣe. kò sí pé mo ọlọ́ pé àti mo lọ ní oko mi bẹ́ẹ̀ o. Bẹ́ẹ̀ ni sà. èmi àwítà jọ ń bọ̀ ni wọ́n sọ pé owó ní àmọ̀ró ṣe owó ẹ̀gẹ́ tí mo gbé bẹ́ẹ̀ o. Ẹ dákun sẹ́ lè fi ẹ̀gẹ́ hàn wá torí àwọn èèyàn míì wọ́n ní wọ́n pa irọ́ là ń pa. And what I want you people to know is that Koiki Media is not going to give you a fake news. In tó ń ṣẹlẹ̀ ní Koiki Media máa sọ gbogbo ẹ̀yin tẹ́ ń bá yẹn jẹ́ please stop doing that because I've been seeing many people that will be comment on every thing lórí tí ò lè ṣẹlẹ̀. So bàbá wa yẹn ni mò ń tẹ̀lé lọ níbi tí àwọn Fúlàní ti bá kó wọn jẹ́ ṣé ẹ ti understand báyẹn. So ṣé ẹ ti wá gbogbo bẹ́ẹ̀ hàn gbin àgbàdo sí wọ́n ti jẹ àgbàdo yẹn ṣé ẹ ti gbé ewé lásán yẹn ẹ̀ ń rí báyẹn. So we are not going to give you a fake news. A lè fún yín fake news. So òní bàbá tí ìṣẹ̀lẹ̀ ẹ ti rí àwọn torí àwọn gẹ́nìsì àwọn náà ti wá mí ni pé táwọn bá ti ń loko báyìí àti ìbọn àti gbogbo ẹ̀ ni àwọn ọmọ fi ṣe kí ni làwọn ọmọ fi dáko. Ṣé ẹ ti gbọ́ o? Ṣé ẹ ti gbọ́? Please help me to share this program. Olawumi Koiki is bringing the work closer to your doorstep. Please. So. Ṣé ẹ ti gbọ́ o? Gbogbo ẹ̀gẹ́ wọn ti tú o. Ṣé ẹ ti pé tí ilẹ̀ ẹ̀lẹ́ bá ń bẹ̀? Ẹ ṣe àrà àgbàlagbà pẹ̀lú ewu lórí. It's not possible for this man to be lying. Ṣé ẹ ti gbọ́? Ṣé ẹ ti gbọ́ o? Ṣé ẹ ti gbọ́ ẹ̀yin yẹn wa? Wàhálà yìí ti pọ̀ jù. Please stand up. Diaspora. Let's use one voice. Ẹ ká lo ẹnu kan. Kábí ṣe ń tàn ṣe yìí for God's sake please. À ń bẹ̀ yín pẹ̀lú orúkọ Ọlọ́run ni. This is time to stand and help Yorùbás. Ẹ dákun ẹ má tọ èmi ò jù ẹ ìwọ jù ẹ jẹ́ ká yọ ogbon yẹn kú. At this time we don't need that. Ẹ dákun mo fi Ọlọ́run bẹ̀ gbogbo ẹ̀yin diaspora àpáta àti gbogbo ẹ̀yin Yorùbá ṣe ti rí báyìí gbogbo ilẹ̀ báyìí wọ́n ti tú gbogbo ẹ̀. Ṣètì kàtú náà ti ń kàn yẹn o gbogbo àwọn kàtú tẹ rí ńláńlá yẹn bá ṣe tẹ ńlá yẹn tó fi di èyí tèmi mú lọ yìí tí bàbá fi ní máa rẹ̀ ń gbẹ ṣe ti rí mo ṣe mú ẹ̀wọ̀ gbogbo ẹ̀yẹn ti ń kán lórí o ṣe ti rí. Ẹ bá notice eléyìí kò tí ju few minutes lọ àwọn ọmọ ṣe ti rí you seen it look at what we are saying ṣe ti rí ẹ ti rójú ẹ ṣe ti rójú ẹgbọ́n ti kan báyẹn ṣe ti rí bá ṣe rí wọ́n ń gé pẹ̀lú àdá ní gbogbo àwọn kátú yẹn because they know we have a good fruit nílẹ̀ Yorùbá. Please Yorùbá let's use one voice. This is not the time for us to be sọ pé ẹ ó jù mí lọ mi nígbà fún mi ní ṣe kinní kan ẹ gbàgbé gbogbo yẹn even if bá ti ṣẹ́ tẹ́lẹ̀ tó bá ti di pọ́wọ́ Yorùbá dé báyìí ẹ jẹ́ ká lo one voice help me to share the program please
bàbá wa ẹ dákun bò ní kí ni ṣe ń dùn yín lọ́kàn tó. ó ń bà mí lọ́kàn jẹ́ too much ó too much inú. kí lè Áfíríkà àwọn Yorùbá ṣe fún yín because n tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ pé àwọn nǹkan tó pẹ́ nu Yorùbá òkò ní boko ẹ dákun kí ni àfẹ́ ṣe fẹ́ gbà wọ́n kí ni ọ̀rọ̀ ṣe fẹ́ ṣàlàyé fún ẹ dákun. kò sí kẹtí mo lè sí pé kásìrà ní oṣù ọwọ̀ tó wọ́n ní àgbájọ ńlá bí sọ́yà àjẹjọ́ kò sì gbé lórí gbogbo àwọn Yorùbá ká pè ní ọmọ Òdùbà ká dìde ká ṣọ̀kan ká lè bá gbádùn ìgbésí ayé wa ká má ṣe ẹrú ayé tó gbogbo àwọn alábòsí gbogbo àwọn abanijẹ́ náà bá kó bá lè jìnnà àwọn kan ní máa ṣiṣẹ́ káwọn kan máa jèrè rẹ̀ tó àwa Yorùbá à ń ṣiṣẹ́ àwọn ọ̀tọ̀ náà tó ń jèrè rẹ̀ kò sí ẹ kó rí bẹ́ẹ̀ wọ́n ní kanáà jọ ni wá bó ní ẹnìkan ṣe lè bàjẹ́ táwọn yòókù ní jẹ ó yẹ káà náà jọ máa jèrè ni tó jẹ́ ìmọ̀ fún àwọn Yorùbá kó jáde ká ràn án lọ́wọ́ ká ṣe kan. ẹ dákun kí wọ́n ní èròǹgbà ti yín lẹ́yìn lórí Yorùbá nation because àwọn ọmọ Yorùbá kan dìde wọ́n ní pé àwọn fẹ́ jẹ́ kí Yorùbá dá dúró ní ààyè ọ̀tọ̀ káwọn gbòmìnira orílẹ̀-èdè bàbá wọn kí ni èròǹgbà ti yín lórí ẹsẹ̀. lórí èròǹgbà kí Yorùbá dá dúró èmi gan mò ń bẹ lọ́wọ́ bá ní pé kọ́ lọ́ba kójú orí bẹ́ẹ̀ kí Yorùbá wá Yorùbá Haúsá wà Haúsá Ìgbò wá Ìgbò tá a bá wà lọ́tọ̀ọ̀tọ̀ ọlọ́ọ̀ba tí ń ṣògo lánàá náà ni ó máa ṣe ní táwa Yorùbá máa jẹ Ọlọ́run ṣe nítorí kó máa jẹ Ọlọ́run ṣe kò ní sí pé à ń para ni lónìí à ń dára àmú kò ní sí máa lọ́kọ̀ wá rí ọwọ́ rẹ ẹni tí bá sábú nínú Yorùbá á lè mójútó àti bá wà olóyè kò lè mójútó ìran rẹ tó a ti pọ̀jù nítagbára lè ká lọ lánàá níjẹ tàbí nǹkan náà wọ́n tún gbé wọ́n jiyàn gbé ṣé èyàn gbọ́ ọ̀rìn mọ́ ṣé kó rí bẹ́ẹ̀. torí ẹ̀rù bà mí náà ni mo ní kó máa wọ pé ara àtàǹjì ẹ̀gbẹ́ la wà lẹ́ fi sáyé mú ìbọn lẹ. ẹ tẹ bá wà dáadáa fún wa ní tẹfẹ kó dáa fa ẹ fẹ́ ká ṣe lásán olóòdì ẹnu òṣìṣẹ́ àmì ọlọ àmì ọlọ àmì ọlọ. gbogbo bí tẹ máa ní wọn ẹ máa bára nù pàdé gbogbo bí tẹ ẹ wo ìmọdókun gbogbo oko mi nù. oko ọba nù o ọba ẹ dákun ẹ má bínú o because èmi máa ń like máa bèrè kẹ́ máa fi òótọ́ kí n máa fi múlẹ̀ because àwọn èèyàn tó ń wò wá they are almost 242 people right now throughout the world ni wọ́n ti ń wò wá báyìí ẹ dákun owó yìí gan ó tó how many cars. at least ó tó bó ti gbé gbogbo ẹ mi nìkan. 3 acres step dáko ti bí nìkan ni o mo tún ní mo níbò mí o. ẹ̀yin nìkan lẹ sì ń da oko yẹn. àwọn Fúlàní tí wọ́n ń bàjẹ́. nígbà mo fi dáko sí bíbá yìí láti bí mo ti gbin ẹ̀gẹ́ dé sálẹ̀ gbọ̀n ibi tí igi wà lọ́hùn. ní igi ẹjọ́ kankan tá a ń rí yẹn. n ò rí ìdajì ẹ̀gẹ́. n ò rí ìdajì ẹ̀gẹ́. ó ti mo kọ́ mo mara kẹ́míkà mo fi fi rán nígbà kẹ́míkà tí mo fi fi lọ́dún tí ìrẹ́rẹ́ ní sè 1,350 ni mo ra kẹ́míkà tí mo fi lò fún gbogbo oko yìí àti sígbà mo sí òrèlè àtọ́wà mi. ó ń lọ bíi. ṣe ẹgbẹ́ bí ọ̀rọ̀ ṣe ń ká bàbá la ẹgbẹ́ ó ti ẹ̀yin ẹ̀ tẹ́gbẹ́ you study physiology you know how to study a human being ẹ̀yin náà rò pé bàbá yẹn ń sọ̀rọ̀ ẹgbẹ́ kí ni o ti pin wọ́n lẹ́mìí please help me to share this program please. bẹ́ẹ̀ ni bàbá mi. tó tábàlà àti máa fẹ́ máa jẹ ká bàbá jẹ lọ́sí lójú àwọn iṣẹ́ ọwọ́ bíríkìlà ni mí. ṣe gbọ́ bàbá wa ẹ wo bí bàbá ṣe dàgbà tó yẹ bíríkìlà ni wọ́n o. bíríkìlà ni mí tí o sì dáàbò tó kí n fọkọ kọ́ mi kí má bàa tó ọjọ́ tí wọ́n mọ̀. àwọn kébé lọ́wọ́ mi bíi wípé ṣé Yorùbá ok pé ṣé ìjọba Nàìjíríà ṣé àbí àwọn náà help yín pẹ̀lú. kò sẹ́ni kankan tó yẹ kó lẹ́yìn Ọlọ́run ni o kò sẹ́ni kankan o fúnra mi àtọ́lọ́run ràn mí lọ́wọ́ àtàwọn ọmọ mi kò sẹ́ni kankan lọ́wọ́ o. so and èkejì so iná ń gbìyànjú àti béèrè ní ibi ní most of àwọn èèyàn so wọ́n ní Yorùbá nation is the best ẹgbọ́n wọn ní Yorùbá nation yẹn ìpèsè òun náà ni ọ̀nà tí ó lè mú wa dẹ́kun gbogbo ìwà àbàyẹ ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ pé kí bàbá kẹ́ sọ̀rọ̀ lé lórí fáwọn. bẹ́ẹ̀ ni tó lè mú dẹ́kun wàhálà wáyé ni pé tí Yorùbá bá wà láàyè wọn ojú òrì fi mójútó ara wọn ṣùgbọ́n tí ìbá jẹ bẹ́ẹ̀ táwọn pẹ́ báwa bá ti wáyé àlè ò lè mójútó à ẹ̀kẹ́ tí wọ́n mi wọn à lè mójútó à torí òótọ́ ò sí má ẹni tó yìí sòótọ́ nísìn Nàìjíríà ò mú níta àti fẹ́ ni pé tọ́lọ́ ń bá ṣe tí Yorùbá bá dá wà lọ́tọ̀ a ti mọ̀ pé Yorùbá ara wa ni ẹni ó kára wa. àmọ́ ilé rẹ̀ àmọ́ bàbá rẹ̀ àmọ́ agboolé wọn àmọ́ ọmọ ìlú tí ń ṣe. ọmọ alágbájá ni ọmọ tàmàdò ni bẹ́ẹ̀ yìí ní ṣe tí wọ́n fẹ́ sí fún tàlọ́fẹ́ bàjá tàlọ́fẹ́ mú. pé tọ́lọ́ ń bá ṣe tí ó jẹ́ ìrọ̀ fún wa tí ò ní jẹ́ nira fún wa láìpẹ́ lẹ́jìnà Ọlọ́run jó rí bẹ́ẹ̀.
Fulanis Destrøy is bringing the world closer to your doorstep. We are now at Offa, Kwara State. Lára oko àwọn bàbá wa kan tí wọ́n jẹ́ bàbá yàrá òkú lóko yẹ sísà. Abdulrafiu Lawan Owódùnní nínú Offa fún àǹfààní ẹ̀yin tẹ́ mọ̀ bàbá. Please help tẹ́ bá lè ṣe fún wa because àwọn Fúlàní yẹn wọ́n ti sún wọn kùn bí ẹ bá rí bàbá gan ti rò pín pé anything tó bá fẹ́ ṣẹlẹ̀ àbí bàbá kílẹ̀. kò sí nǹkan kan ní lẹ́yìn ikú sáré ni tó mo ti sọ fún wọn kúrò bòrò kan tí a ti dúró tó bá wa àti bọ́lá tí a ń sọ mo sọ fún wọn pé tẹ́lẹ̀ kó má di pé àwa Yorùbá la dá wàhálà alẹ̀ Yorùbá la dá wàhálà alẹ̀ àmọ́ nísìnyí wọ́n ti wàhálà tó ń gbà dáwàdà kalẹ̀ nísìnyí àsìkò tá a fi san ní ngbà mo fi sálẹ̀ yìí nísìnyí oṣù méjì mo fi san. oṣù méjì ni mo fi sálẹ̀ yìí gbogbo lẹ̀ yìí tó òní kankan ọdún ni òní pa àmú bẹ òun náà lẹ́wọ̀n tí mo fẹ́ mú bẹ òun jèrè oṣù yà kẹ́míkà tí mo fi fi ni tó ń bọ̀ làwọn lọ. ìrànwọ́ tẹ̀mí fẹ́ kí ìbò ṣe ìjọba wa kọ́lọ́ọ̀bà kó ràn án lọ́wọ́ tọ́lọ́mùbá ń jẹ́ kó ṣe bẹ́ẹ̀ tó ìrànlọ́wọ́ tẹ̀mí fẹ́ ni pé kọ́lọ́ọ̀bà kó ṣe ìpínyà ní ìrọ̀rùn. pé kí kálukú máa lọ ní ọ̀tọ̀ láyọ̀ àtàláfíà bàbá tó bá ti wà mò ń bọ̀ àwọn ará bí tà ń sọ yìí ẹ mọ̀ pé wọ́n ní agídí. tẹ́ máa ya pé ìrọ̀rùn kí ni aláfáwọn yín sì lẹ́rù yẹn ni àwọn ẹ̀yin Yorùbá bá mi ò kọ́ lọ pẹ́ fún wa o ẹ sì máa ń pòwé gan pé ilé jòyè ilé kú kan kò ní jòyè lára kí lẹ́yìn wá rò kí lẹ́yìn nígbà ló lè rọrùn. kò sí nǹkan ju pé tó bá ti dé náà ni. tó bá ti dé òde náà nù ẹ̀yin gbogbo iléeṣẹ́ ń gbọ́ o òde wait please the people you are watching me please help me to share this program Fulanis Destrøy is bringing the world closer to your doorstep. bàbá ìmúṣẹ́ alẹ́ rìn síwájú ká sì tún rí oko torí èmi ṣẹ̀ fẹ́ mu kínní mo ti mú ti pẹ́ o bàbá sẹ́rẹ́ ọ̀kan yín bó ṣe wà yìí wàásù náà máa ń tà fún wa o. ó pọ̀ lóko wa ó pọ̀. ẹ dákun sí àwọn Fúlàní ṣé àwọn èdè eléyìí ni. wọ́n máa débẹ̀ o. kí ni wọ́n fi ń ṣe. àná wọ́n jà ọmọ rẹ̀ ọ̀tá ni. tí ẹ sáà sì gbìn. màálù máa jẹ wọ́n máa da màálù sínú rẹ̀ màálù jẹ gbogbo tá a gbọ́ kan ní gbogbo tí wọ́n náà wá sá lónìí nísìn ètò àmì látọjá ti jẹta lónìí wọ́n ti sa gbogbo ẹ̀kọ́ tó dé wọ́n ti jẹ olùkọ́ ń jà lórí náà náà fi oko màálù nǹkan bá oko wa jẹ. bàbá ẹ dákun bíi tí ọ̀rọ̀ tiẹ̀ wá dé dò yìí a gbọ́ pé bàbá wa Chief Sunday Igboho wọ́n lọ sí ìlú kan ní àná ní agbègbè gbogbo Ọ̀yọ́ state yẹn wọ́n sì ní pé wọ́n fún àwọn Fúlàní tó wà ní gbogbo ilẹ̀ yẹn wọ́n fún wọn ní 7 days láti pé kán fi gbogbo ilẹ̀ bẹ́ẹ̀ ń lẹ̀. ẹ wò lórí alhamdulilayi so bàbá pẹ̀lú ìgbésẹ̀ tí wàá rí tí bàbá yìí gbé ní mọ́júmọ́ àná mọ́júmọ́ òní a tún gbọ́ pé àwọn Fúlàní yẹn wọ́n lọ àtàkà àwọn kan lọ́nà náà àwọn ọmọ Yorùbá wọ́n sì sá wọn yánnayànna kí wọ́n á ní èròǹgbà yín àbí ní ẹ̀yin rò pé ó máa ṣẹlẹ̀ ṣé ìjọba yẹn tí bàbá òun dá ṣé ẹ̀yin rò pé ó lè pé pẹ̀lú tí ó ń ṣẹlẹ̀ yìí báyìí. ó kù sọ̀rọ̀ torí kò lè pé torí ẹni tí a bá dúkà rẹ̀ jẹ́ ṣé yóò máa wòran ni. níṣẹ́ àwọn nínú àwọn tó ń pa ìyá wọn lámàdúmọ̀ yìí sẹ́nu wọn wà á dùn àbí wọn àjọkọ̀ wọn máa wòran ọjọ́ méje tó ń wí lè pé tí gbogbo fi dá tàgbọ̀ pé ó dà. tí gbogbo fi dá àìgbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ bàbá mi kọ́lọ̀ ń jẹ pẹ́ fún wa. bàbá kí ni àbọ̀n tẹ́lẹ̀ fún ogbó àwọn ọmọ ìgbà sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ tẹ́lẹ̀ pé àwọn ò tí ì gbọ́ kò lè ṣẹlẹ̀ nǹkan kí ni àmọ̀ràn táyà fẹ́ fún wa wá. kó fọkàn sí pé yóò ṣẹlẹ̀ nítorí tọ́lọ́run bá lòun dé fẹ́ dà Ọlọ́run náà ló lè ṣe kò sáwà o lè ṣẹ̀dá o ìwọ́n tọ́lọ́run bá ti ní àsìkò ìdẹ̀ra bá dé ó sì dé àná yóò ìdẹ̀ra ní ìbànújẹ́ láti lò lọ ìdẹ̀ra ní wàá kángun rẹ̀ fún wa ìdùnnú yóò kàdà kángun láìpẹ́ láì jìnnà yóò dé gbogbo akágbà pé ìdẹ̀ra dé. ìdẹ̀ra dé àyẹ̀pẹ̀ táwa ń sọ tá à ń ṣe ìdẹ̀ra ló ti dé bàbá mi ẹ ṣeun gan. Awólọ́wọ̀ sọ̀rọ̀ nígbà kan Awólọ́wọ̀ kọ́lọ́wọ́ tẹ̀sán àmín. ó ní nígbà báyà ẹ̀yin mẹ̀kúnnù ilẹ̀ jìjàgbara lẹ́ gbàrà yín lẹ̀ àsìkò tí bàbá wí lóde yìí ó wá kù sáwà mẹ̀kúnnù lọ́wọ́ báyìí nígbà tí nǹkan le ó ní nǹkan ò tí ì le ṣe pé nígbà àdìgbò fún wọlé ògbé fún àìgbé wọn ló wá fa ọ̀rọ̀ yìí náà pé ẹ̀yin ọmọ Nàìjíríà mo fẹ́ ṣe oore ni nígbà tí ẹ ti wá lẹ́gbọ̀n
tó ń bọ̀ yá ẹ̀yin náà lẹ́ jà fún ẹ̀ padà jà fúnra yín. bàbá mi gẹ́gẹ́ bí àgbàlagbà tẹ́ jẹ́ sà torí àwa ọmọdé táyẹ̀ ń dìbò yìí ìmọ̀ wù wá ká mọ kọ́ ẹ̀kọ́ lára yín. ẹ dákun tá a bá sọ ibi kò sí ọ̀rọ̀ tá a fẹ́ sọ nípa àjìjàngbara yìí àwọn èèyàn máa ń dárúkọ bàbá awọ lórí ẹ̀kọ́ àwọn òpá ẹ̀dọ̀ ọ̀la ọ̀sẹ̀ náà. kò sẹ́dá tí ó ṣe rere láyé tí ò ní gbẹ̀san rere yóò gbàròyìn rere yóò gbọ̀rọ̀ rere ó kò tó máa lọ dáadáa yóò gbàròyìn burú ó kò tó máa burú títí lọ láéláé ni. ayé gbogbo tí tí ń gbìyànjú àìsàn fún wa ni gbogbo ń tà sí kalẹ̀ à ń ṣe dé lọ́mọ ni. kò sí tó gbé kò sí tó gbé rárá níṣẹ́ tí mo wá níṣẹ́ tí mo sábúrú pẹ̀lú yín tí mo rò pé àkàtì pàdé ní mi àlè pàdé bò mí irọ́ ni tá a bá tí ì kú tẹ́ ẹ máa ti bímọ ọmọ mi lè pàdé ọmọ yín bì kan ọmọ mi wá sẹ́ta bá wáyé tó ń jẹ́ pé mo mọ báyìí rí o bó ni mo rẹ̀ jáde nígbà dáàdì mi lóko pẹ̀lú bàbá yìí ọjọ́ pàdé mi báyìí wọ́n ṣe dáadáa pẹ̀lú ara wọn kò sí ọ̀nà àmọ́ kó má sábà aburú náà yóò hà bẹ́ẹ̀ tààrà ọmọ wa kò sẹ́ni tó dáadáa tó ní gbẹ̀san dáadáa àdáadáa tí bàbá ń sọ tí bàbá ń ṣe tí bàbá ó gbìyànjú fún Nàìjíríà ní bàbá wo lọ́wọ́ mọ́tò nígbà tí wọ́n ó débẹ̀. bàbá mi mo tẹ fẹ́ béèrè kan because àwọn èèyàn nílé ọlọ́pàá wọn ń gbádùn yín gan o wọ́n sì ń ṣe àdúrà fún yín wọ́n ní God bless you bàbá àwọn sì tún ń gbàdúrà fún yín wípé ẹ̀mí gígùn fún gbogbo wa bẹ́ẹ̀ ni yóò sì rí àṣẹ ti gùn èyí tẹ́ wí lónìí àṣẹ gùn bàbá àmọ́ kínní kan ni ò yé mi gẹ́gẹ́ bí ọmọdé tèmi tí èmi fẹ́ béèrè lọ́wọ́ yín ní ọ̀sán ìsà wọ́n ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ilẹ̀ Yorùbá dá wà gédéǹgbé ni bẹ́ẹ̀ náà ni ilẹ̀ Haúsá sì dá wà gédéǹgbé bẹ́ẹ̀ náà sì ni àwọn Ìgbò wọ́n dá wà lọ́tọ̀ fúnra wọn àmọ́ ìgbà tó wá dé stage kan wọ́n ń kó oúnjẹ wá láti ilẹ̀ Haúsá ìní mọ́sọ̀ àwọn èèyàn wa ní gbàgbọ́ pé ilẹ̀ Haúsá ni oúnjẹ wà ṣé nìkan ni àwa Yorùbá ń jẹ ọgbọ́n wo lẹ́yìn bàbá wa ń dá sí ńgbà náà tó fi jẹ́ pé gbogbo wa á sì fi ń jẹun nírọ̀rùn ńgbà náà. àmín sà àmín. sẹ́rí gbogbo wa nígbà tá kò sí Ìgbò wà Yorùbá wà Haúsá wà. lọ́tọ̀ọ̀tọ̀. nígbà tó di pé nígbà tó di ayé Sàdáúdà ní kí ló kọ rẹ̀ tó dé ló dá gbogbo wọn papọ̀ mọ́ra wọn. kan sọ wípé ilẹ̀ Haúsá ni oúnjẹ ti ń wá kì í ṣe oúnjẹ kò sí pé ilẹ̀ Haúsá ló ti ń wá oúnjẹ wà lọ́dọ̀ wa ní pé kò sẹ́ni tó fẹ́ sí òkú má lọ́dọ̀ wa kò sí torí sẹ́yìn ìrora fún ẹ̀sán ara là ń sọ nísìnyí èyí tí mo ṣe nísìnyí ká pé wọn bòrò bá dàgbò ẹ̀gẹ́ láàmú tí mo tẹ débi tẹ bẹ́ẹ̀ gẹ́. yóò wú wa lórí. kò sọ́nà rẹ̀ bọ́ọ̀lù oúnjẹ ò sí wà tó níbi ọ̀nà àbúrò mi náà tẹ bẹ́ẹ̀ gẹ́ tẹ bá gbàdo tẹ débi tẹ bá kò sí bóúnjẹ ò sí níwà lọ́dọ̀ wa àmọ́ ń gbà wọn bá ń ṣe pé àwọn tí bí àwọn tó ń bàjẹ́ kò lè dúró àwọn tí ò sì wá dà láàmú lọ́wọ́ àwọn máa kó tí wọn wá sí ọjà wa tà àwa tà ní àmọ́ ọ̀rà náà ni. wọ́n gbà yín nísìn tọ́lọ́mbà gbà kó lọ́wọ́ wọn tí Yorùbá nìkan bá dá dúró ìta náà máa fi sọ̀rọ̀ ajé àní Nàìjíríà àní ilẹ̀ Yorùbá. tá a máa lò tá a máa jẹ tá a máa mu tí ò ní sí ẹgbẹ́ tí ò sí bàbá ti bí fún bẹ́ẹ̀ ṣá. Ọlọ́run tó dáa kò ní jálẹ̀ Ọlọ́run tó dáa wa tó wà lánàá tó wà lónà sí ló wà lónìí ló sì wà lọ́jọ́kọ́jọ́. bàbá àwọn kan yẹn sọ fún mi pé God bless you bàbá. kò sí kankan Ọlọ́run ni pẹ̀lú ògo Ọlọ́run sì wà pẹ̀lú wa kò ní fi álẹ̀ lẹ̀. ẹ ṣeun gan wa Ọlọ́run ó jẹ́ a tún máa dé bá yín a máa wá yín a sì máa yín pẹ̀lú ògo Ọlọ́run gbogbo àwọn yẹn. Please, I want to move around the farmland to show you more about what is happening again. so ṣe ti rí orúkọ yẹn ni oko bàbá wa nìyẹn o ológun dé gbogbo bẹ́ẹ̀ yẹn o ṣe ti rí o gbogbo ẹ̀yìn ẹ̀dá ẹ̀ ń sọ pé kí ni ṣe ti rí ìgbẹ́ màálù ni o ṣe ti rí ìgbẹ́ màálù ṣe ti rí ìgbẹ́ màálù nínú o ṣe ti rí. Have you seen it like this ìgbẹ́ màálù? So we are not this one is not lying. So bó ṣe máa ń yára kiri nìyẹn bó ṣe máa ń yára kiri nù bó ṣe máa ń ba oko jẹ́ káàkiri nìyẹn. Please, it's allowed to bring the world closer to your doorstep. Please help us to share it. Ẹ ti rí ìgbẹ́ màálù ni o ṣe ti rí ẹ rí gbogbo lẹ́lẹ̀ báyìí bó ṣe máa ń yà káàkiri nìyẹn. Wọ́n dẹ̀ believe pé kò sí tó fẹ́ ṣẹlẹ̀ because they believe they are the one power. So Ọlọ́run á gbà wá o. Tọ́lámi Kóìkì be the world closer to your doorstep. Báyìí ní cashew níbí bíi la ní ọ̀gẹ̀dẹ̀ la ní mango
So I'm moving down to the trick of Mango right now to show you what is going on. Olawumi Koiki is bringing the world closer to your doorstep. Olùwàgbé wa o kò ní gbé ọ̀dàlẹ̀. Gbogbo ọ̀dàlẹ̀ tó bá ní ilẹ̀ Yorùbá ò ní dúró ṣẹ̀. Ẹ̀jẹ̀ wọn là á fi ṣe ètùtù pẹ̀lú ògo Ọlọ́run. Lọ́lá àwọn alálẹ̀, lọ́lá àwọn tẹ́kọ̀kọ́ tẹ́lẹ̀ Yorùbá dúró káàkiri gbogbo àgbáláyé. Ṣé ẹ ti rí báyẹn gbogbo ẹ̀gẹ́ wọn bá ti wà wọn abẹ́ ọlù ni. The worst part of it ni pé wọ́n tún wá máa ń gbé eyín tí wọ́n máa fi pọn mi fún màálù. Ṣe bọ́n ti máa ń plan kínní yẹn ni. Àwọn kínní tó máa ń lò ní tọ́lẹ̀tì yẹn something like storage tó ti máa ń sùn sí tẹ́ wọ́n fi ń wẹ̀ yẹn. So wọ́n wá gbé wá sínú oko. Wọ́n á bomi dání ní èdè wọ́n á wá dá èdè ẹ̀ pẹ̀lú màálù. Ṣé kínní ẹ̀ nìyẹn kan? So I will tell you there so you can see what I'm trying to say because àwọn mi ò ní believe wọn ò ní gbàgbọ́. So wọn ò ní gbàgbọ́ fi iná tí ń fún màálù lómi nìyẹn o nínú oko Yorùbá wọ́n ti wọ́n tilẹ̀ máa wọ Yorùbá wọ́ ṣé ti mò ń sọ wọ́n á gbé kalẹ̀ ṣé ti rí dit kíní ẹ̀ ni wọ́n á bomi sí wọ́n á máa fún màálù lómi mu màálù ò lọ jẹ̀gẹ́ yóò padà yóò wá mu omi kódà wọ́n tún máa wò wọ́n tún máa kírun bẹ́ẹ̀ àwọn àgé tán fi ń kírun ni ṣé ti rí bọ́n ṣe máa ń kírun ẹ̀ wo gbogbo ẹ̀ màálù you've seen it. So Olawumi Koiki is not going to give you a fake news. We are going out and we know what is happening. À ń jáde àmọ́ tó ṣẹlẹ̀ alábòsí èèyàn. So we will never give you a fake news. Fake news is not in our home project. So look at it. Igi mango òní ilé ẹ̀ bá ti mú owó ká tú yẹn láti já tó bá ti já tó bá ti mú tó bá ti sú wọn ṣé ti rí ẹ bọ́ ṣe máa ń ṣe kù ṣé ti rí wọ́n já kalẹ̀ lẹ̀ wọ́n á já kalẹ̀ lẹ̀ wọ́n kó tó fẹ́ lọ tà ń bẹ̀ wọ́n á dẹ̀ jalè wọ́n á mú yóò bá ti sú wọn. That's how they behave. You've seen it. This is not a fake news. Ṣé ti rí báwọn wọ́n máa ń já kalẹ̀ nìyẹn. They move step to step. So Ọlọ́run á gbà á lọ́wọ́ wọn o. Yorùbá yáṣẹ́ ara lọ́kàn. Let's use one voice to develop ourselves. Àsìkò tá a ní kò pọ̀ mọ́ honestly because I believe everything is now tough. Speak English please brother. Speak English okay. The network is not good. It's not my fault. The network is not good. Speak English. Ọmọ Yorùbá wà. Yorùbá is going to be our own first priority language. So Yorùbá ni mí, ọmọ Oòduà ni mí tọkàntọkàn. So for those of our brother Igbo watching us, okay. Okay. One Nigeria for you. Okay. I've been seeing one people they've been commenting about one Nigeria here. So I should not mind them. Yoruba first. Thank you, my brother. Yoruba first. Oluwasegun. Yoruba first. So thank you very much for you watching my program. It's Olawumi Koiki bring the world closer to your doorstep. Please help me to share this program. I want you back alone, but I'm unable to go there because after that, almost about 3,000 naira in Niagara. Kato de síbẹ̀. Bàbá, ẹ dákun kí ni orúkọ kábà tí kò nínú Ọ̀fà títa ń tọ̀ wá yẹn ẹ dákun kí lórúkọ ẹ̀ kí n lè ṣàlàyé fáwọn ará ilé. Ọ̀nà Ìgbọ̀nà road ńlá tó yà. Wọ́n ní bọ́lọ̀ ń dúró ńlá tó máa yà ní ọ̀nà Ìgbọ̀nà road ní ìpínlẹ̀ Ọ̀fà. Ìpínlẹ̀ Kwara State ní ìlú Ọ̀fà local government. So kọ́lọ̀ kó pín wa lé. Thank you very much, my brother watching me. Yoruba language only, please. Bẹ́ẹ̀ni, Yoruba is the first. Please, my people, I'm here just to advise you, please. As everything is going now, please, there is no time to waste again. So my advice for everybody is that you should please let's use one voice. This time for us to donate, to do the right thing. Àwọn tó lówó nínú wa, ẹ dákun ká jáde. Ìyà yìí ti pọ̀ jù fún ọmọ Yorùbá. Àwọn táwọn lè gan àti bí tán àti sọ̀rọ̀ sókè. Bàbá ẹ dákun ẹ̀yin ti sọ̀rọ̀ sókè báyìí.
because àwọn ọmọ yín àtàwọn ọmọ yín dáàdì sí ni pé sọ sókè bàbá rẹ ti sọ̀rọ̀ sókè sẹ́gẹ̀ ẹ̀yà bàbá mi ìyá yìí tó gẹ́ o ọ̀tẹ́ ti gbọ́ o bàbá ló ní ojú àníṣe ni o dẹ̀ sọ̀rọ̀ sókè sẹ́yà bàbá gan àwọn gan òbẹ̀rù wọ́n báyìí kò sójo mọ́ mi wọ́n lẹ́yìn bẹ̀rù tẹ́lẹ̀. àbẹ̀rù kò tí ń pa tó bá dé ní ìyẹ̀wò ọkùnrin bọ́kùnrin ni èyí tó gẹ́ wàhálà tó gẹ́. àwọn bàbá mi ní wàhálà yìí ti tó gẹ́ o please my people ṣé ẹ ti gbé àwọn bàbá gan ó ti sú wọn ó ti sú everybody ojú everybody ti là no one Nigeria bẹ́ẹ̀ ni àǹtí mi no more one Nigeria kò sí one Nigeria mọ́ o thank you very much I will be going on in the next few hours or 2 hours I will join you people. I'm so grateful. Fulani are powerless if you talk. Okay. They are powerless. Thank you very much. I'm going now. Quick is bringing the world closer to your doorstep. Good job. Okay, my brother from Manchester. Láti Manchester, Eshongan, thank you very much. I appreciate every one of you. It's Olamide. Please help us try to do our media. You know, from going to one place to another, you know, we are spending money, and it's for Yoruba purpose we are doing all this. Please donate to Olamide Media for more good news about what is going on in Nigeria. Please, you know, it's all Nigeria. It's all media. You have to donate to. Please, àfi Ọlọ́run ọba bẹ̀yín. Àmọ́ gbogbo ẹ̀kẹ́dà tó bá ní pé ilẹ̀ Odùduwà yìí o òun fẹ́ máa fi gbá àwọn èèyàn ni ó fi gbowó lọ́wọ́ diaspora pẹ̀lú ògo Ọlọ́run àwọn alálẹ̀ ni ó mú pẹ̀lú ògo Ọlọ́run èyí tí a wí yìí ó di àṣẹ o àṣẹ máa gun ni. Thank you very much. Gbogbo èèyàn kéèyàn tó máa gbẹ̀yìn diaspora tẹ́ ń gbìyànjú pé kò lè kọrú tó tún wá ń parọ́ fún wa tó ń gba owó lọ́wọ́ yín tí ò ṣe ń tẹ́ ṣe àwọn alálẹ̀ máa bí ni o pẹ̀lú ògo Ọlọ́run. Bàbá mi ẹ̀rọ bá mi fún gbogbo àwọn tó ń gbàbọ̀dè gbogbo àwọn tó ń gbàbọ̀dè ń gbowó lọ́wọ́ diaspora tí wọ́n ń ná tí wọ́n ò fi. àwọn gbàbọ̀dè tí wọ́n ń ná tó ṣe pé wọn ò fi ṣe ti mẹ̀kúnnù Ọlọ́run ni yóò dáa fún wa. àṣẹ gbogbo kan ni wọn yóò parẹ́ máa lójú ni. àṣẹ lórí àwọn mẹ̀kúnnù ìyá ń jẹ́ á ń gbọ́ wọn purọ́ ni á lè ṣe ń pa òṣè ń pa fún Ọlọ́run ni yóò dáa fún wa. àṣẹ ilé wọn àná wọn yóò parẹ́ máa lójú ni. àṣẹ ọlọ́dẹ jáde àṣẹ ọlọ́dẹ Ọ̀fà kò ní jẹ́ kí ìgbésí ayé wọn dùn. àṣẹ agbára Ọlọ́run àṣẹ bẹ́ẹ̀ ni. àṣẹ pírẹsidẹ̀ntì lákọ̀ yóò ṣẹ ni. àṣẹ pẹ̀lú ògo Ọlọ́run àṣẹ àṣẹ ti gùn. àṣẹ ti ẹ gùn ṣàánú wa. àṣẹ lẹ́yìn tí bàbá yìí sọ àṣẹ ti gùn ẹ̀yẹ no more one Nigeria Oduduwa nation. Thank you very much my people. I'm going out as now. It's Olamide keeping the world closer to your doorstep. Thank you very much. See you next time.